Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run àánú Ọlọ́run. Oore àjẹjẹtán Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín gbé Allahumma àmín. Ẹ wo arábìnrin Nìkọ́bí tó wà lójú kíní mi. Adéọlá. Ọlọ́run ọba jọ̀ọ́ kó bá wa túbọ̀ ṣe dáadáa fún ọmọ náà. Kó ṣe àlékún iman àti ìbẹ̀rù Ọlọ́run ọba kó túbọ̀ ṣe fún ọmọ náà. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ní ìjọ́ òní yìí gbogbo wa la rí fídíò tí ọmọ yìí tó ṣe. Àtàgì ẹ̀ àkọ̀rẹ́ ẹ̀ tiẹ̀ Ọlọ́run ọba sì ní kó gba correction. Ṣùgbọ́n ọmọ yìí wá tó wá sọ àwọn nǹkan kankan tó yẹ kí gbogbo wa tá a jáde ńgbà yẹn náà tó yẹ ká tún jáde against àwọn ẹni tó ń ṣe nǹkan yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa dákẹ́ ni. Kí ni nǹkan tó sọ? Àwa tá à ń ṣe rúkìá, àwa ò ní rúkìá, ẹ máa padà gbọ́ díẹ̀ lẹ́nu ẹ̀ torí pé fídíò yẹn last for 9 minutes and 20 something seconds. Ṣùgbọ́n màá play díẹ̀ fún wa nínú nǹkan tó sọ. Àwa tá à ń ṣe rúkìá, ẹ jẹ́ ká bi wá. Kí ni nǹkan tá a ní tá a fi ń diagnose, tá a fi ń mọ̀ pé this person rúkìá ló need? Àbí tí èèyàn bá ń sọ wọ́nranwọ̀nran nígbà míì, ṣé rúkìá lẹni tọ̀hún ní ìdí ni? Ṣé jínù nìkan ló máa ń jẹ́ kí èèyàn sọ wọ́nranwọ̀nran? Ṣé síírù nìkan ló máa ń jẹ́ kí èèyàn sọ wọ́nranwọ̀nran? Àbí àyínù nìkan ló máa ń jẹ́ kí èèyàn wíwìkúwì tó fi jẹ́ pé everything rúkìá ni? Ẹlẹ́ẹ̀kejì, ṣé bó yẹ kí àwọn kan wà tó jẹ́ pé area tó máa jẹ́ specialization wọn òun náà ní area yìí? Bó tiẹ̀ jẹ́ pé lẹ́yìn gbogbo ẹ̀ pátápátá là ń kó papọ̀. Èmi yìí náà fẹ́ kí n wá sórí screen kí n sọ wípé lọ́jọ́ kan èmi náà bá àlùjọ̀nnú kan sọ̀rọ̀ lára èèyàn kan tí mo lè jáde. Ṣé ìyẹn ni Islam pè wá sí? Àbí ká dúró lórí nǹkan tí a mọ̀ ká má kọjá àyè wa? Ẹ jọ̀ọ́, nígbà tí a bá rí irú àwọn kéṣìṣì báyìí, ẹ dákun nítorí tọlọ́hun, kí làwọn ìbéèrè tí a máa ń béèrè? Tí èèyàn bá lọ sí ilé ìwòsàn tó bá ní nǹkan kan ń ṣe òun, kí lè ìbéèrè tó máa béèrè? Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ kan. Mo ń lo glasses. Kí wọ́n tó lè fún mi ní glasses, kí wọ́n tó ṣe àyẹ̀wò fún mi, wọ́n á kọ́kọ́ béèrè history, wọ́n á béèrè ti bàbá mi, wọ́n á béèrè ti ìyá mi, wọ́n á béèrè gbogbo àwọn láìní wọ̀nyẹn. Kí wọ́n tó wá sí orí ti tèmi wípé in tó kàn náà ni wípé à ń láti fún ẹ ní glasses. Kì í ṣe pé bó o bá ṣe débẹ̀ náà mo fẹ́ gba glasses kọ́ dẹ̀ gbé glasses fún ẹ láì ṣe àyẹ̀wò rárá. Kí ló fà á tó fi jẹ́ pé tí àwa bá ti rí nǹkan rúkìá ló ní ìdí, tó bá ti ń sọ̀rọ̀ ó ní ìdí rúkìá, tó bá ti ṣe léyìí ó ní ìdí rúkìá? Kí làwọn nǹkan kí làwọn àyẹ̀wò tí à ń ṣe tá a fi ń sọ pé ó ní ìdí rúkìá? Ọmọbìnrin yìí ó lọ sí ibì kan, ó lóun ń kọ nǹkan sórí status, ó láwọn ó mú kan wá rí, wọ́n wá sọ wípé òun ní ìdí rúkìá. Ó ṣàlàyé ibi tó lọ. Mo ń padà bọ̀ wá play fídíò yẹn. Ǹjẹ́ àti ẹ̀ máa ń béèrè ìbéèrè wípé báwo ni problem yẹn, báwo ló ṣe bẹ̀rẹ̀? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Ṣé ó dẹ́ṣẹ̀ kan ni problem yẹn ṣe bẹ̀rẹ̀ ni? Àbí trauma, àbí nǹkan kankan ló trigger ẹ̀? Àbí stress ni? Àbí nǹkan kankan ló sọnù? Àbí èèyàn kan ló kó sí lórí? Gbogbo àwọn nǹkan wọ̀nyí là ń láti kọ́kọ́ béèrè. Kì í ṣe gbogbo nǹkan pátápátá ni àlùjọ̀nnú ló ń wọ ìgbésí ayé èèyàn. Ṣé nǹkan yẹn bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni àbókàndé lójijì? A ń láti máa béèrè ìbéèrè lórí àwọn nǹkan yìí. Ẹ jẹ́ kí n sáré fún wa ní nǹkan kí n tó play fídíò yẹn torí pé mi fẹ́ kí fídíò yìí ó gùn púpọ̀. Mo fẹ́ kẹ́ bá mi share, kẹ́ bá mi pín, ẹ sì bá mi táàgì ọmọbìnrin yìí. Ọ̀rẹ́ wa kan, ó ní ìyàwó ẹ̀ ń wá oyún. Wọ́n wá ní kó wá bá wọn ṣàdúrà. Ó ṣàdúrà fún wọn, ó ṣe gbogbo ẹ̀. Ó nígbà tó ń ṣàdúrà, wọ́n ṣe sàárà. Ó lọ, ó bá tiẹ̀ lọ. Nígbà tó bá fi di ọ̀sẹ̀ kan, láftà tí ó bá wọn ṣàdúrà yìí ni wọ́n bá pè wípé ẹni tó wá ṣàdúrà fún ti ń ṣe gángan. Àgànná, ó ti bẹ̀rẹ̀ àgànná. Ni wọ́n bá lọ síbì kan, wọ́n lọ sọ́dọ̀ àfáà kan. Ẹ máa gbọ́ mi o, lára àwọn nǹkan tó ń da ilé ayé rú
lára àwọn nǹkan tó ń dá wàhálà sí ayé nígbà tí wọ́n dọ́dọ̀ àfáà yẹn ní àfáà tó wá ṣàdúrà fún ti lò ó, òun ló lò ó, ó ti fi nǹkan sí lára. Ni wọ́n bá pe àfáà, ẹni tẹ́ wá ṣàdúrà fún, nǹkan báyìí báyìí ti ń ṣe o, a fẹ́ rí yín ní Ìbàdàn. Lọ́jọ́ wo nǹkan kan, àfáà bá lọ sí Ìbàdàn. Nígbà wo máa fi débẹ̀, ó ti bá a níbi tí wọ́n so mọ́lẹ̀ sí, wọ́n ṣe ìyẹn lọ́dọ̀ àfáà tí wọ́n mú lọ. Àfáà tí bí bá pe àfáà yìí wọnú yàrá wípé jọ̀ọ́ jẹ́wọ́ fún mi, iṣẹ́ ti já, kí ló ṣe fún arábìnrin? Òun ò ṣe nǹkan kan. Wọ́n sì ti múra pé wọ́n fẹ́ gbé àfáà tí bí lọ sí Ìyágànkú. Kábíyèsí rẹ Ọlọ́run. Ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ bá ń ṣe thorough research lórí nǹkan, tẹ́ ẹ bá kàn kó àwọn èèyàn sínú ìparun, tẹ́ ẹ kó àwọn èèyàn sínú wàhálà, ṣé rí ẹ jẹ ìyà yín kẹ́ tó kúrò láyé. Àfáà lòun ò mọ nǹkan kan. Arábìnrin yìí tán so mọ́lẹ̀, nígbà tó rí àfáà yẹn bí àfáà yẹn bó ṣe ń wọlé, kí ni nǹkan tó sọ? Ó sọ fún àfáà yẹn wípé, ó ní àfáà, ó ní kò dá nǹkan tẹ́ ṣe fún mi o, kò dá o. Wọ́n ti rò pé àǹjọ̀nú ló wà nínú ara ẹ̀. Wọ́n ti rò pé àfáà ló lò ó. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ máa gbọ́ ọ̀rọ̀ mi lọ. Nígbà tí wọ́n bi àfáà lòun ò mọ nǹkan kan. Àfáà mú Quran, ó búra, ó lòun ò mọ nǹkan kan. Bàbá ọmọbìnrin yìí sọ pé àfáà yìí lòun ò mọ nǹkan. Ni wọ́n bá pe nọ́ọ̀sì kan wá. Nìyẹn bá wá ṣe àyẹ̀wò fún. Wọ́n bá ní ó yá kán gbé lọ sí ilé ìwòsàn. Ẹni tí wọ́n sọ wípé wọ́n lò. Nígbà tí wọ́n gbé dé ilé ìwòsàn, àyẹ̀wò àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ ṣe fún, wọ́n rí pé arábìnrin yìí ti lóyún. Wọ́n wá ṣèwádìí, wọ́n wá rí wípé ní lineage àwọn arábìnrin yẹn tó bá lóyún, wọ́n máa ń ní ànísínwín. Ẹ jẹ́ ká máa ṣe thorough research. Ẹ jẹ́ kí n tó play video yẹn, mo máa padà play video yẹn. Màmá wa kan lórí app yìí, wọ́n máa ń pè ní Atmorial marriage kìíní kan, nọ́ọ̀sì nìyá yẹn. Wọ́n ní lọ́jọ́ kan, arábìnrin kan wípé ó wá bímọ ni. Ó ti wá ń bleed sínú, internal bleeding. Nǹkan yẹn ti wá kó sí lọ́pọlọ. Wọ́n ní lẹ́ẹ̀kan náà ló sọ pé nurse, òun rí èèyàn kan tó ń gbé ìfun òun lọ, pé ìfun òun náà ń gbé lọ yẹn. Tó bá já wàá rúkìá làbá ní kan ṣe fún. Àgbà dókítà kan náà ni ó débẹ̀ tó pe táàmù yẹn, terminology tó máa ń lò nínú medical line wọn, pé nǹkan báyìí ló ṣe, ẹ ti wọ tíátà kí wọ́n lọ ṣe surgery fún un. Pé nǹkan yẹn, ẹ̀jẹ̀ tó ń dà nínú ẹ̀ yẹn, òun ló lọ sínú ọpọlọ ẹ̀, òun ló fa ìwíkìwí tó ń wí. Ẹ dákun nítorí ìtọ́lọ́hun, ẹ̀yin tẹ́ ń sọ pé kó máa ṣe rúkìá, kí lẹ fi ń diagnose wọn? Ẹ jẹ́ àjọ wo fídíò yìí, òun náà ni máa fi káàdì ẹ̀ lẹ̀. Bismillah. Ọkọ̀ fi kíní yẹn sí, I'm proud before that time. Mo máa ń react sí strong odor, bẹ́ẹ̀ mo lọ sí general hospital léraléra ń gbà yẹn láti lọ ṣe check up, kó má yẹ pé mo ní asthma, ó máa ń hard fún mi láti mí dáadáa. So wọ́n ṣe wá fi kíní yẹn sí mi nímú, ọmọ mo bára mi ní planet mi ní, ṣé tó dàbí pé kéèyàn ra rub inhaler, kéèyàn wá fà á excessively, àbí kó fa tábà sí mú, kó ó mọ orí yẹn, mo pariwo gan. So tí mo ṣe pariwo, they were like máa yẹn àfáà yẹn wọ́n fi bí pé àǹjọ̀nú yẹn ló ń pariwo. Bọ́gbà tí mo pariwo, mo ní pé tẹ́ bá pa mí Ọlọ́run á bí mi, Ọlọ́run á bí yín o, mo mọ̀ kán tí mo ṣe bá pa mí sí ibà. Wọ́n dẹ̀ ti rọra pa ilẹ̀kùn de ìkan nínú àwọn tàjọ lọ, wọ́n jókòó very close sí ilẹ̀kùn yẹn. So kí ni yẹn ṣe ó wà painful gan. Ìgbà tó yá wọ́n ṣàn fi sí mi nímú continuously. Ó ṣe wá débi time question and answer ni bó ṣe bẹ̀rẹ̀ sí ní béèrè. Wọ́n pariwo, wọ́n pariwo, kò ṣe mí náà ń rò bóyá àwọn pariwo mọ́, wọ́n pariwo ní ìpariwo pé àwọn pariwo mọ́ àǹjọ̀nú. Ìwọ àlùjọ̀nú tó wà nínú arábìnrin yìí, obìnrin ní ẹni àbọ́kùnrin. Tí n bá tún ti dúró tí mi dáhùn, wọ́n ti fi kíní ẹ̀ sí mi, so mo ní láti cooperate. Obìnrin ní ẹni àbọ́kùnrin, mo ní ọkùnrin. Inú tọ́lẹ̀tì ló gba wàrà ẹni aborí àkìtàn, orí àkìtàn. Mo ṣáà mú last option lọ ni. Amiru ní ẹni àbí Arifa, wọ́n ṣàbẹ̀rẹ̀ sí mi lọ́tọ̀.
àti wàá ti dárúkọ àrífà tí wàá tún ti hesitate kí n tó fún wọn ní èsì wọ́n tún fi kíní èsì mú kíní ẹ̀dẹ̀ jẹ́ kí n máa wà uncomfortable mò ń jí lọ mò ń jí bọ̀ wọ́n ṣàwọn pé bó tàlẹ́ ìbò kíní kan tó wà lára ní obìnrin kúrò ṣe kíní kan mo like kíní yẹn wà painful sí mi gan wà painful mò ń sunkún mò ń ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ni mo kọ́kọ́ ń ṣàṣe ni mo like mi ò really really mean ẹ̀ bàbá tó wá yá tí kíní yẹn tí mo rí pé wàhálà yẹn ti ń pọ̀ wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ń béèrè question tó bá ti béèrè question tí mi bá ti máa ń sa àwọn náà ló máa fún mi ní option so màá tún mú. ìgbà tó ń rí pé mo ti ń cooperate lójú wọn tó kàn débi pé ó yá máa wí tẹ́lẹ̀ mi ìwà àlùjọ́nú kíní kan yìí ìwọ àrífà àbí orúkọ tí mo mú náà fi pé sọ wípé mo kúrò nínú arábìnrin yìí lẹ́ni mo kúrò nínú arábìnrin yìí mo ń kó gbogbo ẹrù mi lọ sínú odò gẹ́gẹ́ láti má padà wá mọ́. gbogbo wa láti jọ rí àti gbọ́ nǹkan tí ẹlẹ́hàn yẹn tó sọ ẹ dákun ẹ bá mi táàgì gbogbo àwọn onírúkẹ́à kí gbogbo wa pátápátá kí a jọ wòye sí ara wa ǹjẹ́ à ń ṣe àyẹ̀wò tó tọ́ before ká tó result sí ọ̀rọ̀ rúkẹ́à ǹjẹ́ a mọ̀ bóyá nǹkan kankan tó wà lára ẹni tá à ń sọ̀rọ̀ yẹn bóyá ó ń ṣe nǹkan wọ́n impose kankan lé lórí tó nídìí láti get out of it pé tóun bá bẹ̀rẹ̀ sí hu ìwà báyìí ẹ̀ mú òun kúrò mbẹ́ ǹjẹ́ àti ẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ tá a fi ń ṣe rúkẹ́à fún wọn àtẹ̀mí àti ọlọ́run ọba yóò ṣàánú wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.